ṣe ṣìnà ẹ jẹ́ ká jọ ṣe. Ó ṣe ṣìnà ẹ jẹ́ ká jọ ṣe. Ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń láǹfààní láti mọ́ darapọ̀ mọ́ wa fún ti ìrọ̀lẹ́ tòní. Ẹ ṣì káàbọ̀ sórí ètò yín, ètò wa. Ìkọ́kọ́ mi ìyẹn ara ṣòro. Operation Feed the Nation níjọba tún gbẹ̀dẹ̀. 94.9. Ẹ káàbọ̀ sórí ètò Àgbẹ̀lọba fún ti ìrọ̀lẹ́ yìí. Orí ètò Àgbẹ̀lọba níbi tí a ti mọ́ mú wá sétí gbọ̀nyín nípa ìṣe pàtàkì iṣẹ́ àgbẹ̀ lẹ́sẹ̀ kúkú jákèjádò ilẹ̀ Nàìjíríà. Peter Olasupo Captain P2 òun lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò Àgbẹ̀lọba fún ti ìrọ̀lẹ́ òní. Lónìí lórí ètò Àgbẹ̀lọba ni màá ti mọ̀ kí àwọn àlejò mi alàgbà Adédòkun Ganiu tí wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀sìn ẹranko, èèyàn registered animal scientist. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́, a kí gbogbo lé. Ẹ ṣé púpọ̀. Bákan náà kí n mọ̀ kí Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá táwọn náà jẹ́ registered animal scientist káàbọ̀ sórí ètò Àgbẹ̀lọba nírọ̀lẹ́ yìí. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ilé. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ ṣì káàbọ̀ sí orí ètò Àgbẹ̀lọba fún ti òní. Ìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí Àjàkẹ́rin òpó Òzùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Lónìí ohun tí a mọ̀ gbéyẹ̀wò lórí ètò Àgbẹ̀lọba gẹ́gẹ́ bí ìṣe wa tẹ́ mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ la máa mú wá sétí gbọ́ yín àwọn ohun tó ṣe pàtàkì tó ṣe kókó nípa ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ lápapọ̀ bóyá ọ̀sìn ni o tàbí ọ̀gbìn. Ṣùgbọ́n lénìí a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹyin látàrí àyájọ́ World Egg Day, ìyẹn àyájọ́ ọjọ́ ẹyin lágbàáyé tó tún kù ní ọdún tí a wà yìí. Ìdí rèé tí àwọn àlejò mi wọ́n fi mọ́ ọba yànnàná ọ̀rọ̀ tó ní òun ṣe pẹ̀lú ohun gbogbo tó bá ní òun ṣe pẹ̀lú World Egg Day. Lónìí jẹ́ nǹkan ti ìbéèrè mi sọ́dọ̀ alàgbà Adédòkun Ganiu. Kí gangan ni àyájọ́ yìí jẹ́ gan-an torí ó ní òun ṣe ó ṣe pàtàkì fún àwa àgbẹ̀. Kí gangan ni àyájọ́ yìí kí là ń ṣe? Ẹ ṣé olóòtú. Ṣe rí ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ kan tí gbogbo àgbáyé yà sí ọ̀tọ̀ láti mọ rírì ẹyin jíjẹ àti ipa ribiribi tí ẹyin tó ń kó nínú àlàáfíà ara. Nítorí pé ẹyin yìí kò tíì sí ẹlẹgbẹ́ inú gbogbo nǹkan tí inú oúnjẹ tá ń jẹ. Bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò wá mọ pàtàkì ẹyin yìí. A wá fẹ́ fi hàn gbogbo àgbáyé pé ẹyin jíjẹ ẹyin yìí ó ṣe pàtàkì nínú ètò ìlera ẹ̀dá. So báyìí the whole world ní a máàkì October 14 fún àyájọ́ ọjọ́ ẹyin níbi pàtàkì ẹyin jíjẹ dé. Gbogbo àgbáyé pátá náà yà ọjọ́ yẹn. Ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá. Ọjọ́ kẹrìnlá ni tọdún yìí bọ́ sí. But ní ọjọ́ Friday kejì ní October every year any date ló lè bọ́ sí. Ìyẹn ni gbogbo àgbáyé fẹnu kò sí pé ká máa ṣe àyájọ́ ọjọ́ ẹyin láti mọ pàtàkì ẹyin nínú ètò ìgbáyé gbádùn ẹ̀dá. Ǹjẹ́ a ní àkòrí fún tọdún yìí náà bí? A ní àkòrí fún tọdún yìí torí lọ́dọọdún náà là ń ṣe. Ní last year gbogbo ilé ẹ̀kọ́ àwọn primary school secondary school ni a jẹ́ lọ sí ọ̀dọ̀ wọn láti mọ pàtàkì ẹyin jíjẹ. So lọ́dún yìí sìn ètò wa Ministry of Agriculture ní secretariat la gbé ètò yìí sí lọ ní ọdún yìí. Ta fẹ́ káwọn aráàlú náà tún mọ̀ kí kálukú tó mọ disseminate information yẹn lọ káàkiri. Àìṣe pàtàkì ẹyin jíjẹ. Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá. Ẹ ṣeun. Láfikún sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Lóòótọ́ ẹyin jẹ́ ohun pàtàkì bọ́n ti sọ. Gẹ́gẹ́ bí ìṣe wa àwa náà dẹ̀ rí pé ohun pàtàkì ni láti jẹ́ ká àwọn ìlú mọ̀ pé ẹyin ti jíjẹ o
ó ṣe pàtàkì fún wọn láti máa jẹ nítorí náà la ṣe máa ń ṣe ẹ̀yà ọjọ́ yìí ní ọdọọdún a mú àsohun pàtàkì ní iléeṣẹ́ wa bá gbúdọ̀ máa ṣe àjọyọ̀ yìí ní ọdọọdún bá a sì ti máa ń ṣe nìyẹn bá dẹ̀ sì tún ṣe ní ọdún yìí náà nìyẹn. Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá tá a bá wo ẹyin jíjẹ a rí i pé lásìkò tá a wáyé ẹran tí wọ́n ẹyin náà ló bẹ̀rẹ̀ dàbí pé ó ní sùúrù ó rọjú díẹ̀ láti jẹ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà báwo bá tiẹ̀ sọ àgbáyé pàápàá kí ni ipa tí ẹyin ń kó lágọ̀ọ́ ara ọmọnìyàn gan-an sàn án tó fi yá mọ́ jẹyin lóòrèkóòrè. ẹ ṣe olóòtú. táwa àgbẹ̀ náà fi di pé bàbá san adìẹ ẹyin rẹ̀ ó mú wọlé ó sì ń kópa ribiribi. ẹ ṣe olóòtú. ẹyin jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún àwa ẹ̀dá ó dẹ̀ ṣe pàtàkì láti máa jẹ gẹ́gẹ́ bí oúnjẹ òòjọ́ wa tá a bá wo àǹfààní tí ẹyin ní ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìkíní nínú ẹ̀ ni pé ẹyin ń fún wa ní protein dẹ̀rẹ́ ó ń ṣara lóore gbogbo àwọn sẹ́ẹ̀lì àwọn nǹkan kan nínú èrò ara agbára wa ẹyin bá wa ṣe ìlera ètò àwọn nǹkan ara yìí ẹyin ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní because tabaro ó ní iron tó ṣe pàtàkì fún ẹ̀jẹ̀ ẹyin ní calcium ó ní phosphorus àwọn ìlera tó máa ń ràn wá lọ́wọ́ láti ní eyín tó strong àti kí egungun ara wa kó lè dàgbà dáadáa ẹyin ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ẹyin tá bá tún wò lọ ká tún wo kálórì níwọ̀nba èyí tó ṣàlàró olè tí ì ṣe pé ó máa ṣe ara ní ohun mìíràn ó wà nínú ẹyin tá a bá wo fat èyí tó ṣara lóore ni ó ní ó wà nínú ẹyin kò dàbí àwọn tá a máa ń rí nínú ẹran tó máa sọ pé bàbá ti jẹran jù saturated fat la máa ń pè ìwọ̀nba díẹ̀ ló ń bẹ nínú ẹyin ẹyin tún ní cholesterol náà which nǹkan tó jẹ́ kó ń ba àwọn èèyàn mìíràn lẹ́rù pé ẹyin yìí o tá a bá jẹ́ o kò ṣe ìlera fára o wọ́n ló ń ṣe báyìí wọ́n ló ń ṣe báyìí cholesterol tó wà nínú ẹyin tó ṣàǹfààní fára ni kò dẹ̀ pọ̀ ju iye tí kò tiẹ̀ tó làtàyè tí WHO àti World Health Association ni a mọ̀ jẹ lójúmọ́ so ìwọ̀nba tá a bá jẹ yóò ṣara wa ní àǹfààní tó pọ̀ ẹyin tún ní àwọn èròjà mineral vitamin lóríṣiríṣiríṣi ara vitamin ni ká máa wo vitamin B2 èyí tó ṣọ̀wọ́n nínú gbogbo oúnjẹ vitamin B12 ó wà nínú ẹyin èyí tó ń pè ní vitamin A tó ṣiṣẹ́ fún ojú wa fún ìlera ojú inú ẹyin náà ló wà vitamin D bẹ́ẹ̀ náà ni a rí nínú ẹyin ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ẹyin nítorí ẹ̀ la ṣe ń gbé àwọn èèyàn níyànjú pé ẹyin tẹ́ ń wò yìí ẹ kàn fojú rò pé bá ń tẹ́ ó kéré ni ṣùgbọ́n iṣẹ́ tí ó ṣe lára ó ṣe akérèkòrò ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bántabántabánta lára bẹ́ẹ̀ dẹ̀ ti sọ náà tá a bá wò nínú àwọn ohun amáradùn amárapépé tá à ń rí ní ara àwọn ẹran ohun sin wa ẹyin jẹ́ èyí tó sì rọrùn lọ́rùn láti rà bá a ṣe ń sọ pé gbogbo nǹkan wọn tó láàrin àsìkò tá a wà yìí a sì máa rẹ́yìn kan rà ní ṣé 70 naira bí 80 naira 80 naira bẹ́ẹ̀ ni. so ó sì yẹ kó rọ̀ wá lọ́rùn láti lè jẹ lójúmọ́ so nítorí àwọn ìdí èyí la ṣe ń sọ pé ẹyin o ó ṣe pàtàkì gidi gan-an láti máa jẹ ara àwọn nǹkan tó tún da nínú ẹyin tá a rí ni choline là ń pè ṣe rí choline yìí ó ṣọ̀wọ́n nínú gbogbo oúnjẹ lẹ́yìn náà ó tún máa wá help wa láti lè fi da ọpọlọ wa kó lè dàgbà bó ti yẹ bó ti tọ́ àti bó ti yẹ nítorí náà a máa ń recommend pé ẹni tó bá tiẹ̀ lóyún ó ṣe pàtàkì fún ṣàmọ̀ pé ẹni tó lóyún ọmọ ń dàgbà nínú ẹ̀ ohun tí ìyá bá dẹ̀ jẹ òun lọmọ ń jẹ so tó bá tí ìyá bá jẹ ẹyin dáadáa lásìkò nínú oyún á ran ọmọ lọ́wọ́ láti lè fi develop àwọn nǹkan ohun dáadáa bí ọpọlọ ó tún máa ń jẹ́ ká ní retentive memory ká máa rántí ohun nǹkan so gbogbo nǹkan yìí ló wà nínú ẹyin torí ẹ̀ la ṣe máa ń gbé àwọn èèyàn níyànjú ohun dáadáa la ṣe ń celebrate ọjọ́ yìí torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti yẹ ẹyin sọ́tọ̀ tí wọn kà sí àìlà nípa tàì nífẹ̀ẹ́ sí ni o àbí tàì ní agbára láti fi rà á tí wọn kì í jẹ yín bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ la ṣe ń ṣe àwọn ètò yìí láti máa sọ fún wọn pé ẹyin yìí ṣe pàtàkì bẹ́ẹ̀ ni olóòtú ó ṣe pàtàkì.
alàgbà Adédòkun Ganiu. Yes, sir. Jẹ́ láfikún sí ọ̀rọ̀ tí ń bẹ náà. Mo ní àfikún ẹsẹ̀ lótú. Sẹ́ẹ̀dì tó bá ti mú Western world tí wọ́n náà gbé nǹkan lárugẹ ká ti mọ̀ pé ó lápẹẹrẹ. Ètò yìí bẹ̀rẹ̀ ní Vienna ní 1996 ní ilẹ̀ Australia. Nígbà tí akùdé bá ètò protein àwọn nǹkan tó ń bára lókun tó ń ṣẹlẹ̀ sáwọn aráàlú làwọn ẹ̀kọ́ gbà táwọn ní ìmọ̀ ìjìnlẹ̀ ṣàyẹ̀wò náà rí pé ẹyin gan ti sọ gbogbo problem tó wà ní ara àwọn èèyàn. Ẹ jẹ́ ká gbé ẹyin jíjẹ yìí ẹ jẹ́ ká gbé lárugẹ. Ó ṣe pàtàkì. Bí gbogbo àgbáyé ṣe tẹ́wọ́ gbà nìyẹn. But ìgbà tó di 1990s ní ìgbógun ti ló ṣẹlẹ̀ sí ẹyin. Bí àìsàn ọkàn tó ń yọ àwọn èèyàn lẹ́nu. Kò sí ìmọ̀ ìjìnlẹ̀ tó péye tó nígbà yẹn náà bá ní cholesterol tẹ́yin ní ló ń fa akùdé tó ń bá àwọn èèyàn pẹ̀lú àìsàn ọkàn. Ìyẹn ìgbà tó di 2000s ni àwọn aláyẹ̀wò tó rí pé ẹyin yìí kọ́kọ́ ni kì í ṣe cholesterol ẹyin yìí ni ó ń fa àìsàn ọkàn. So náà rí pé cholesterol tó wà nínú ẹyin yìí gan àǹfààní ni fún ara. So bí gbogbo àgbáyé ṣe tẹ́wọ́ gbà nìyẹn náà wá ṣe wá mọ̀ pé àwọn tó ń jẹ saturated fat àwọn ni wọ́n ní àwọn àìsàn yìí kì í ṣe ẹyin. So ìyẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ wá sì tún wá ń gbé sórí ní developing country pé tó bá ti jẹ yín o cholesterol ni o àjàwọ́ tó bá ti sanra ó ní ìwọ́ tó ti sanra ò ní ìdíkọ́ jẹ yín mọ́. Rárá o ìwọ́ tó sanra gan o láǹfààní láti máa jẹ yín torí à ń pè nǹkan kan ní satiet nínú èdè òyìnbó. So ìyẹn ni pé tó bá ti jẹ ẹyin wàá múnúkún ni ẹyin kò ní jẹ́ kó kàn máa jẹ àmàlà kó máa jẹ ẹ̀bà kó máa jẹ kínní tí gbogbo fáàtì ó tún wá máa pọ̀ sí lára ẹ. So tó bá ti jẹ múnúkún yẹn kò ní jẹ́ kó wàá máa fi yẹn dáyẹ̀tì ara ẹ gradually tí wéètì á dẹ̀ máa fi dínkù. So yẹn stay longer nínú ju oúnjẹ míì lọ. So but pẹ̀lú àyẹ̀wò tí pẹ̀lú ẹ̀ka tí àwọn ẹlẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ṣe ìjìnlẹ̀ lórí ẹyin ní wọ́n á rí i pé 6 gram ẹyin kan ó wé 6 gram nǹkan tó 6 gram average weight ẹ̀ nǹkan tó kó sínú ó lọ ṣe dédé ẹran 30 gram. Ẹyin kan tá a bá jẹ tó jẹ́ ó kéré tán 6 gram. Àǹfààní tá a jẹ nínú ẹran 30 gram. 30 gram ló nìkan kó sínú. Ló nìkan kó sínú. So àǹfààní yìí wà lọ́pọ̀. So láwa rí i pé ní ọdún yìí a gbọ́dọ̀ fi hàn sí gbogbo aráàlú pé pàtàkì ká jẹ ẹyin. Gbogbo ojúṣe wa ni kọ́mọdé jẹ kágbà ó jẹ káláboyún ó jẹ àgbàlagbà tó darúgbó ó lẹ́tọ̀ọ́ sẹ́yìn jíjẹ. Torí gbogbo àwọn sẹ́ẹ̀lì ẹ̀ tó ti ń wẹ́ náà tún yẹn gbogbo ẹ̀ ló yẹ kó sọjí padà kó jẹ ọmọ dán. Gbogbo àwọn eegun ara wa gbogbo ẹ̀ ló yẹ kó máa bíìdì padà kì í ṣe pé èèyàn dá àgbàdé lẹ́bù kan ní ò lè rìn mọ́ rárá gbogbo eegun yẹn tó ti ń wẹ̀ gbogbo ẹ̀ ló máa restore padà. Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá tẹ́ bá wò wọ́n ní akẹ́yìn jẹ́ òmò pé dìrúra díẹ̀ ẹlòmíì ó lè jẹ ẹyin 3 lójúmọ́ tẹ́ bá ti kó lẹ̀ ẹlòmíì lè jẹ ẹyin 5 ẹyin mélòó gan-an ló yẹ ká jẹ lójúmọ́. Nígbà tá à ń ṣe ìlanilọ́yẹ̀ nípa ẹyin jíjẹ òun là ń ṣe yìí pẹ̀lú àyájọ́ ọjọ́ ẹyin jíjẹ lágbàáyé ẹyin mélòó gan-an ló yẹ ká jẹ lójúmọ́. Ẹ ṣé olóòtú. Ẹyin kan ṣoṣo ti dá lójúmọ́. Pàápàá jùlọ fọmọ kékeré àgbàlagbà náà tí ìbá ṣe pé ó ti láàrùn ọkàn àbí ó láàrùn kan tó ń bá fà á ẹyin kan náà la recommend fún wọn pé kán jẹ lójúmọ́. Ẹyin kan ní kán máa jẹ lójúmọ́. Èyí náà mọ̀ pé bí nǹkan bá ti pọ̀ lápọ̀jù kò dára. Ohun gbogbo tá a bá ti ṣe láṣejù kò ní àǹfààní kan tó fẹ́ ṣe fún wa.
so téèyàn bá ní bóun bá ṣe rẹ́yìn àbóun rí ẹyin ní ọ̀fẹ́ níbì kan bíi kí n jẹ 3 lójúmọ́ kí n dín 4 n bá fẹ́ jẹ búrẹ́dì 200 naira dẹ́yìn 4 sí ìyẹn ní ìgbádùn kò ń ṣe nǹkan tó lera fún ara láti jẹ ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa ká rí i pé a jẹ ẹyin kan ṣoṣo ní ọjọ́ kan ká jẹ ẹyin ká make sure pa jẹ ẹyin ní ọjọ́ lójúmọ́ ṣùgbọ́n tá a bá rò pé tàìsí àǹfààní àti rà èèyàn ṣáà gbúdọ̀ rí i pé bó ṣe lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lágbára òun bá gbé àgbúdọ̀ jẹ kó ń jẹ yín. ìbáàjẹ́ dídín. bó bá ṣe wùyàn lábọ̀ ìbáàjẹ́ dídín ìbáàjẹ́ sísè ẹ mọ̀ pé bóníkálùkù ṣe nífẹ̀ẹ́ sí nǹkan yàtọ̀ ṣùgbọ́n àwa ò encourage dídín jùjùjù nítorí àǹfààní torí ìlera tó tún wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń fòróró tẹ̀ tún gbá tẹ̀ tún dín nǹkan gbogbo àǹfààní tó pọ̀ yòó lára ẹ̀ tá à ń sọ yìí ẹ lè ti dín ìdànù bó bá ti pẹ́ jù lórí iná bẹ́ẹ̀ náà sì ní sísè bẹ́ẹ̀ bá sè ní sísè tó bá pẹ́ jù lórí iná náà á ti ṣe gbogbo àǹfààní ara ẹ̀ dànù àní ìwọ̀nba tó yẹ ká rí àní rí á ti reduce quantity of nutrients tó yẹ ká rí lára ẹyin tá a bá sè tá a bá ti over sè so a gbọ́dọ̀ sè níwọ̀nba bóyá ní jíjẹ ni o àbí ní dídín ni o kò ṣe kó pẹ́ jù lórí iná kó má bàa denature àwọn protein tó wà nínú. àwọn míì tẹ̀ máa ń sọ wọn ní àgbàlagbà onídìí kó jẹ ibi white yẹn o yóò kí inú ẹyin ni kó jẹ o oríṣiríṣi là á máa ń gbọ́ wọn ní ọmọdé fáwọn níbi white yẹn àgbàlagbà tinú ẹyin ní jẹ kí ni tẹ́ lè sọ ń pa eléyìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ṣe olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ẹ̀yà ara ẹyin ló láǹfààní àti yolk àti albumin ló ní àti funfun yẹn ló ní àǹfààní and àdẹ sọ pé kéèyàn kan jẹ sáìdì kan kó fi sáìdì kan lẹ̀ nítorí pé tó o bá jẹ páàtì kan tó o fi kejì lẹ̀ àǹfààní ìtayọ kan ló ní oore ọ̀fẹ́ sí o ò ní lè jẹ àǹfààní ti kejì ṣùgbọ́n ṣàmọ̀ pé àwọn èèyàn òye yẹn òye wọn tán bá ti ní inú ẹyin ló dáa àwọn míì ní inú ẹyin kọ́ ò tìta ẹyin ni kò sẹ́yìn tí ò dá nínú gbogbo ara ẹyin gbogbo ẹ̀ jíjẹ ni bẹ́ẹ̀ ni. ṣé fún ọ̀dọ́ ọmọdé lẹ́yìn wà fún ni àbágbàlagbà torí ọ̀pọ̀ àgbàlagbà ní wọ́n ní àwọn ti ní asáfẹ́ràn díẹ̀ o wọ́n lẹ́yìn bí ẹja ní àmọ́ jẹ wọ́n lọ́mọdé ní máa jẹ yín àgbàlagbà ò ní ìdí à ń jẹ yín ìyẹn tó ń kọ́. gẹ́gẹ́ bá a ti sọ tẹ́lẹ̀ kò sẹ́ni tí ò gbúdọ̀ jẹ yín ṣé ń gbọ́ kò sẹ́ni tí ò gbúdọ̀ jẹ yín àtọmọdé àtàgbà gbogbo wa la ní àǹfààní láti jẹ yín ara àwọn àǹfààní ara tàwọn àgbà ní ẹnìkejì mi ti sọ lẹ́ẹ̀kan yẹn téèyàn bá ń dàgbà àwọn ohun ìlera ara á máa dínkù torí pàgbà ti ń dé ṣùgbọ́n téèyàn bá jẹ ẹyin àwọn nǹkan kan wà nínú ẹyin tó máa ń ràn yàn lọ́wọ́ gbogbo àwọn àìsàn tó máa ń báyàn fà gidi gan nígbà téèyàn bá ti ń dàgbà yẹn kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ó ti digbá tó bá ń jẹyin ní òrèkóòrè ó máa ń ṣe wọ́n láǹfààní so ń yẹ yín báyẹn so kò ń ṣe pé ọmọ kékeré nìkan ni ó gbúdọ̀ máa jẹ ẹyin àtọmọdé àtàgbàlagbà ni kó máa jẹ ẹyin ara nǹkan tó wà nínú ẹyin ṣẹ́rí àwọn disease kan wà tẹ́ pé ẹyin gan máa ó ní àwọn antioxidant kan tó máa ń bá wa fight disease yẹn nínú ara ara ohun tẹ́ ní yẹn ni lutein ó wà nínú ẹyin so àwọn yẹn gan wọ́n ràn yàn lọ́wọ́ láti bá àìlera kankan láti bá jà ṣé àwọn pé téèyàn bá dẹ̀ jẹ ẹyin ò ní lórí ọ̀fẹ́ yẹn tabátúwò náà tá a wo carotene náà gbogbo ẹ̀ náà ó wà nínú ẹyin àǹfààní ni kò tẹ̀sí tó wà nínú ẹyin tí ò ṣàǹfààní fára. alàgbà adédọ̀kun Gani títí di ọdún 2018 ní ẹgbẹ́ àwọn ọlọ́sìn ohun àbíyẹ́ fan ni ó ń sọ̀rọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà lè rí owó tó tó okòóléníẹgbẹ̀ta bílíọ̀nù náírà 620 billion naira lọ́dọọdún láti ara ẹyin jíjẹ pé bàbá wo iye tí wọ́n lè máa rí pàápàá jùlọ bíi 1.7 billion naira tó jẹ́ pé wọ́n lè rí ní kíámúsá lóṣooṣù bí ìlàjì ọmọ nàìjíríà ìlàjì iye àwa ọmọ nàìjíríà tá a bá ń jẹ ẹyin kan lójúmọ́ fódìdí ọdún kan ǹjẹ́ kínní sì wá sí ìmúṣẹ bí àbádínkù ti dé bá. ẹ ṣe olóòtú ó wá sí ìmúṣẹ
bá a ṣe ń sọ̀rọ̀ lénìí tẹ́ bá fẹ́ ra dayhood adìẹ àwọn ọmọ adìẹ kékeré yẹn tí ó jẹ́ ọmọ tí a ṣe àchì yẹn ní ọjà tí Thursday tó lọ yìí wọ́n tẹyọ kan ní 850 naira ní ọmọ tó ní sin adìẹ kan òròmọdìẹ kan wọ́n tà ní 850 naira tẹ́ bá dẹ̀ wá wò ó olótù ṣe jẹyin lẹ́nu. ṣe jẹyin. ṣe ẹjẹyin lánàá. ọjọ́ wọn ti jẹyin gbẹ̀yìn. ọjọ́ ilẹ̀ jẹyin gbẹ̀yìn. mo sì jẹyin níjẹta. níjẹta. mo jẹyin. ẹnìkejì yín kọ́ ọjọ́ ló ti jẹyin gbẹ̀yìn. ṣe é rí i pé báyẹn tẹ́ ẹ bá ń jẹyin yẹn bó ṣe kẹ́ máa jẹ tèmi náà jẹ bó ṣe tèmi mi jẹyin láti bẹ̀rẹ̀ oṣù yìí kò sọ́jọ́ tí mi ò jẹyin torí mo mọ rírì ẹ̀yin jíjẹ tẹ́yin náà bá ń jẹ bẹ́ẹ̀ nǹkan tí àwọn pound sọ yẹn a máa rí ìlọ́po ẹ̀ torí mákẹ́ẹ̀tì yẹn kò sẹ́ni tí ò entitled sí ẹyin o kò dẹ́ni tí ò entitled sí àwọn nǹkan míì tó jẹ́ pírọ́dọ̀tì tá à ń rí látara ohun adìẹ ṣùgbọ́n nítorí àwọn akùdé tí ó ń wà bóyá owó òdo sọ́wọ́ ni ò jẹ́ kẹ́lómi ò lè jẹyin torí tẹ́yin náà tí wọ́n bá ṣe àlékún owó oṣù fún ilé nísìn mo mọ̀ pé kírètì bíi 3 lẹ́rà sílé. bẹ́ẹ̀ náà dẹ̀lẹ́ lómi náà so àti realize nǹkan tí páànù sọ yẹn nǹkan tó rọrùn ni. so eléyìí tí wọ́n dẹ̀ ní àárín yẹn a ti ń rí báyìí o tágẹ́ẹ̀tì míì ló tún ti wà nílẹ̀ fún ìjọba báyìí. a ti ń rí yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá dé Ọbásanjọ́ farm tí wọ́n ti ń ta àwọn òròmọdìẹ ìgbà yẹn lẹ́yìn mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ nípa ètò ọrọ̀ ajé adìẹ nǹkan ọ̀sìn. Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá ìgbà tá a tiẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹyin mo wá rántí pé ẹyin póríṣiríṣi ẹyin èwo gan là ń sọ pẹ́pẹ́yẹ náà lẹ́yìn o adìẹ ìbílẹ̀ lẹ́yìn o àwọn adìẹ àgíríkì àwọn náà ń yí ẹyin o ẹyin èwo gan lẹni á máa jẹ yìí. ẹ ṣe olóòtú. oríṣiríṣi ẹyin ló ti wà. oríṣiríṣi ẹyin ló wà bẹ́ẹ̀ ti sọ gbogbo àwọn nǹkan ìsìn wa tó jẹ́ abo ló ń yé ṣùgbọ́n ẹyin tá à ń sọ fún yín báyìí ẹyin adìyẹ ni ẹyin tí ó adìyẹ yé tó jẹ́ table eggs adìyẹ yẹ́yin méjì ìkan wà tá a máa fi ń produce day old chicks. yes. ṣùgbọ́n èyí tí a ṣe fún jíjẹ ìyẹn la ní kí ẹ máa jẹ ẹyin from layer. ẹyin adìẹ là ń sọ̀rọ̀ bàbá yìí mo wá fẹ́ béèrè nípa nǹkan kan wọ́n ń pe ẹyin kan ní sóbówó. mo rò pé jumbo ṣé jumbo ni àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ lórí ẹ̀ sóbówó ni wọ́n pè é wọ́n ní yóò jẹ́ bí ìlàjì ni ẹyin ẹ̀ ó dé bóyá kò pa ọmọ ni wọ́n padà dé padà bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta àwọn míì ó wà máa dín irú ẹyin bẹ́ẹ̀ kí ni tẹ́ lè sọ ń pa rẹ̀. ok ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹyin tí àwọn kí mo sọ ń sí pé ẹyin méjì adìẹ à ń pa àwọn kan ní breeder breeding stock àwọn yẹn wọ́n á yí ẹyin èyí tá a máa hash fertilized egg ṣẹlẹ tí n bá tọrọ yín bá yé mi ẹyin èyí tí wọ́n ń sọ yẹn ṣẹrí àwọn ẹyin tí ò bá wà fertilized inú wọn àwọn míì máa ń tà àwọn míì máa ń jẹ ó yàtọ̀ sí ẹyin tí léyà ó yẹ ká jẹ gangan tí léyà lé tó jẹ́ table egg. irú yẹn kí ni tẹ́ ẹ lè sọ ń pa rẹ̀ irú ìgbésẹ̀ wo ni ẹ̀ ń gbé ewu wo ló ṣe kó bá àwọn tó lọ ń jẹ pàápàá jùlọ tó bá léwu ká lè rọ̀ wọ́n láti má máa ṣerú nǹkan bẹ́ẹ̀. ẹ mọ̀ pé àwọn èèyàn wọn máa ń bìlífù pé kò sí nǹkan táwọn owó làwọn ná sí àwọn ò lè dànù. and pàápàá jùlọ àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn ni àwọn tó máa ń ṣiṣẹ́ nínú breeder house. kàkà tó yẹ kí bóyá kán destroy ni o wọn ò ní fẹ́ destroy. wọ́n ti nọ́mbà ẹyin míì gan. torí pé ẹyin wọn kò yé kò fertilize ni kò dánmọ́. Mr. Adédòkun sẹ́yìn náà lọ́rọ̀ sọ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni mo lọ́rọ̀ sọ lórí ẹ̀ sẹ́rí ẹsẹ̀ olótù sẹ́rí tí ò bá ti sí awareness lórí nǹkan tí yẹn ń ṣe èyí ò máa ṣe wrong thing. sẹ́rí àwọn tó ń ṣe tí wọ́n ń jẹ irú ẹyin bẹ́ẹ̀ wọn àmọ́ pé kò dáa ni. torí àkọ́kọ́ ẹyin ti kọ́ wà nù incubator fún bíi
21 days fún bí 18 days sí 21 days tẹ̀yìn ó fi hatch. So nígbà tó bá ti kó ń bẹ̀ tán gbogbo ooru tí ó ti mu níbẹ̀ yẹn gbogbo á ti deform gbogbo nutrient tó lè sára lórí gan tó ti wà nínú ẹyin yẹn. So kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn báyìí ẹyin yẹn máa bẹ̀rẹ̀ sí rùn ó máa ta pò banga ẹ̀wọ̀n gbọ́ pò tá a máa ta. So àwọn nǹkan tó lè sára lórí tó wà ń bẹ̀ kò tó nǹkan kan mọ́ chemical reaction ti take place nínú ẹyin yẹn. So bacteria ti lè form virus ti lè form nínú àwọn ẹyin yìí. So kò dáa tó ká máa jẹrú ẹyin bẹ́ẹ̀ torí ara wa gan ó fẹ́ nǹkan tí a ti ṣe ọ̀fin tó tó ẹ̀ láti jẹ fún ìlera ara wa. Bọ̀tá bá tún wá ń jẹ nǹkan tó tún máa kó àìsàn bá ara wa ẹ̀mí ò ní gùn. So kò yí àwọn yẹn ni kódà tó yẹ mú àwọn nǹkan ọ̀sìn wa a gbọ́dọ̀ máa fún ẹ lóúnjẹ tó quality kì í ṣe pé a sọ pé ẹyin oúnjẹ tó ti ń bàjẹ́ yìí tí ó ti ń yọ mú kọ yìí àwa gbé fewúrẹ́ làwa gbé fádìẹ pé kó máa jẹ rárá o tí àìsàn ẹ bá dé agbára ò ní ká mọ́ o. So àwọn nǹkan ọ̀sìn wa náà lẹ́tọ̀ọ́ sí nǹkan tó quality láti jẹ láti lè rí result bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwa náà bá ṣe bùkátà sí nǹkan tó dáa láti máa jẹ. So ó jẹ́ ìyàlẹ́nu ipa àwọn èèyàn tó ń jẹ nǹkan tó ti ń bàjẹ́. So àìbìkítà fún àìlera ara ẹni ní irú nǹkan bẹ́ẹ̀ kò dáa tó. Àti pé àwọn èèyàn máa ń fẹ́ wọn ọ̀pọ̀. Ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kó. Irú ẹyin bẹ́ẹ̀ yẹn sì yóò tóbi dáadáa. Èyí dẹ̀ mọ̀ pé nǹkan táwọn yẹn rí pé kò wúlò fáwọn ni àwọn fẹ́ rí owó díẹ̀ bẹ́ẹ̀ so wọ́n tà ní mẹ́ta pọ̀ nǹkan so á jẹ́ káwọn míì wò pé àwọn máa ra àwọn náà ṣáà jẹyin ni wọ́n ní àmọ́ jẹyin ẹyin làwọn náà jẹ ṣùgbọ́n afẹ́kọ́ yé wọn ní wákàtí àtọ̀ pé ẹyin yàtọ̀ sí ẹyin ní jíjẹ. kéèyàn kúkú dojú lówó ẹyin bákan náà máa wá béèrè pé àwọn ìpèníjà wo ní kojú ìpèsè ẹyin jíjẹ yìí ǹjẹ́ àwọn tó ń sin adìẹ ni o ẹni tó gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹyin yìí ṣé ìpèníjà wà àbí ohun gbogbo ń lọ déédéé. ẹ ṣe olóòtú ìpèníjà gidi wà èyí tó jẹ́ boríborí gbogbo ẹ̀ ní oúnjẹ feed tá à ń fún àwọn adìẹ wa yìí oúnjẹ ti wọ́n gan-an in fact ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ló ti sá kúrò lẹ́nu iṣẹ́ yìí tágbára wọn ò lè gbé mọ́ wípé òun ló affect gbogbo àwọn nǹkan tí wọ́n generally so ó affect bẹ́yìn wọ́n sì tí mo sọ fún yín pé ẹyin à ń rẹ ẹyin ní 70 naira. àti mo fẹ́ bèrè náà pé èyí ṣe rántí pé ní ọdún mélòó kan sẹ́yìn bíi 30 naira. 30 naira yes. ẹyin kan bọ́ sí. bẹ́ẹ̀ ni. àwọn òpèníjà yìí òun ni ó fa kí gbogbo nǹkan wọ́n oúnjẹ wọ́n ó lágbára oúnjẹ 25 kg tá à ń rà ń sìn ká má wo ti brand àbí toríṣiríṣi ó súnmọ́ bíi ẹgbẹ̀rún 10,000 naira. ẹgbẹ̀rún mẹ́wàá náírà là ń ra báàgì oúnjẹ kan. ẹ dẹ̀ mọ̀ pé 25 kg. fún oúnjẹ adìẹ. ẹ dẹ̀ mọ̀ pé n tá a bá fi ẹni tó bá fẹ́ nǹkan tó dáa lẹ́yìn ó gbúdọ̀ fi n tó dáa sí garbage in garbage out ni. tó o bá wo pé o ṣe o fẹ́ manage kínní o ṣe oúnjẹ tí ò ní quality tó tó fún adìyẹ rẹ èsì nǹkan tí wàá rí jáde ń bẹ̀ kò ní tó ojúlówó n tó yẹ kó rí. So most of our farmers à ń gbìyànjú bóúnjẹ adìyẹ ṣe wọ́n à ń gbìyànjú láti rí i pé à ń ṣe n tó tọ́ àti n tó yẹ. Oúnjẹ ìṣòro kan ni fún wa ní àsìkò yìí pàápàá jùlọ tá a bá tún ro àwọn ohun nǹkan tá à ń lò fún wọn bí oògùn tí a máa ń lò fáwọn adìyẹ yẹn àti nutrients nǹkan tó lè ṣe wọn lọ ṣara wọn pé wọn kó jí pépé gbogbo àwọn kan yẹn náà wọ́n díẹ̀díẹ̀ sí nǹkan tí a ti ń ràbọ̀ látẹ̀yìn. So these are the challenges tó yẹ pé ó ń fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olóhùn ọ̀sìn àwọn farmers. òun ló dẹ̀ fà káwọn míì kúrò ní ẹnu iṣẹ́ bàbá tá a ṣì wà lẹ́nu ẹ̀ à ń kojú gbogbo ìṣòro yìí láti fi di pé àwọn aráàlú ní àǹfààní sí ohun tó dára tó lè ṣe ara wọn ní oore. alàgbà Adédòkun Gani o. ẹ ṣe olóòtú. mo mọ̀ pé ẹ̀ láfikún sí i. bẹ́ẹ̀ni. ṣóṣì lóyún ṣègbésẹ̀ ojútùú wà bí láti jẹ́ kí nǹkan padà bọ̀ sípò. ṣe rí ojútùú wà
ìjọba dẹ̀ ní ìṣẹ̀ṣe àwọn aráàlú náà ní ìṣẹ̀ṣe lórí nǹkan tí wọ́n sọ yìí. Wọ́n sọ nípa pé oúnjẹ wọn tẹ́ bá rí i pé demand fún àwọn ẹyin ní market ó high gan-an tó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run bùkún tí wọ́n lọ láti lọ ṣiṣẹ́ ìbóyà tó rìtáyà ni láti lọ ṣiṣẹ́ yìí so ọ̀pọ̀lọpọ̀ wọn ń kówó lọ sí ibẹ̀. bọ̀n tó ń wá ń fakùdé náà ni ọ̀rọ̀ oúnjẹ. so nísìnyí báyìí à ń rọ àwọn àgbẹ̀ tó ń gbin àgbàdo kí wọ́n bá increase àgbàdo wọn gbígbìn torí àgbàdo wà lára ìṣòro tí oúnjẹ adìẹ tó ní. àwọn tó ń gbin soya beans afẹ́ kan pọ̀ sí kan pọ̀ sẹ́yìn táwọn nǹkan méjì yìí tí ó bá ti lè pọ̀ torí àwọn tó ń kówó lọ jù níbi oúnjẹ nìyẹn. tí a bá ti rí tí ìjọba bá ṣe fi ọwọ́ kọ́ àwọn èèyàn táwọn olówó wa ti ń fọwọ́ kọ́ àwọn èèyàn táwọn èèyàn lọ gbin àgbàdo tó pọ̀ lọ á rí ẹyin tà ní 50 naira o á rí ẹyin tà ní 40 naira gbogbo èèyàn wà lẹ́tọ̀ọ́ sí ẹyin. ìṣòro pé malnutrition wà dínkù nílùú á dínkù pátápátá á dínkù àfẹni tó bá ń kórìíra kò lè jẹyin lókù. so tí àgbẹ̀ tó ń gbin soya beans yẹn àti tó ń gbin maize àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ bíi wheat tí wọ́n bá lè tí wọ́n gbin éka tí wọ́n fi tractor dáko lọ nǹkan lójútu nǹkan dẹ̀ ni wọ́n tó bí eléyìí. so a rọ àwọn aráàlú kan bá mójútó àárín yẹn. ìjọba ni àtàràlú. ìjọba ni. sí ntí ẹnìkejì mi sọ ṣé ẹ lè gbàgbọ́ pé gbogbo àwọn ohun ìgbìn tí wọ́n ń sọ yìí a lè gbìn tó tó ọ̀pọ̀lọpọ̀ là ń tún import láti ilẹ̀ òkèèrè. ilé dọ́là ó wà á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bí á wá jẹ́ kí ẹyin ó wọ́n. òun ló jẹ́ kó oúnjẹ náà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n là ń import láti ilẹ̀ òkèèrè even àwọn oúnjẹ tá à ń sọ pé à ń rà ní báàgì yìí. àfi tá a bá wò pé òkè àwa fámà a fẹ́ ṣe oúnjẹ fúnra wa ká ṣe oúnjẹ wa lè ṣe oúnjẹ wa fúnra wa. àwọn èròjà tá a fẹ́ fi ṣe tí ò bá ti sílẹ̀ tí ò wà available kò ní já lè ṣe bá ṣe sọ pé kán gbin àgbàdo àti sóyà yìí ó ṣe pàtàkì gidi gan sọ́dà wa gan lè máa ní a fẹ́ ṣe oúnjẹ wa fúnra wa ńgbà táwọn ohun èlò tá a bá fẹ́ lò bá wà available fún wa láti lò. bọ̀ ńgbà tí ò bá sí tó yẹ pé títí kan àgbàdo gan wọ́n sì import ẹ̀ wọlé ni àtàwọn commercial feed wọ́n import ẹ̀ wọlé ni kò sí bí ò ṣe ní máa wọ́n á sì tún máa wọ́n ni àbọ̀dẹ̀ ṣe ń wọ́n sí yìí ó máa affect ohun gbogbo táwa náà ń sìn òun ló ń jẹ́ kí gbogbo ẹ̀ máa wọ́n. olótù ẹjọ́ ń fẹ́ fi nǹkan kan kún láwọn ààyè kan a máa ní nǹkan tá à ń pè ní egg glut ó wà rárá akùdé tó ń bá òwò ẹyin ṣíṣe. kí ló ń jẹ́. ní àsìkò yìí ni pé ẹyin àgbẹ̀ ó produce ẹyin kò ní sí market wọn ní ibi tá a sí ó wá bọ́ sí dédé àsìkò tí iṣu bá ń jáde àwọn èèyàn wá shift pé tí àti bẹ́ẹ̀ tán jẹ o kàn máa jẹ iṣu àti ata nítorí pé kò sí ìdánilẹ́kọ̀ọ́ tó péye iṣu àtata yẹn ẹ dákun ṣe fẹ́támì protein mélòó ló wà nù ata tẹ́fí jẹ́ṣu tí o kó ẹyin yìí náà ló yẹ ká tún wá shift ká pé àfi jẹ iṣu torí gbogbo oore tí ìyẹn ló ṣàǹfààní jù but mistake tára ló wá ń ṣe ni pé àwọn wàá kọ ẹyin tì wọ́n wàá shift lọ rí pé ká fi òróró jẹ iṣu ọ̀kan fi ata jẹ iṣu tí kò dáa tó fún àlàáfíà ara torí òróró epo tẹ́ ń ṣe lò wọ̀nyí náà gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ pọ̀ jù. tẹ́bá tún wá wò ó ẹ rí i pé eléyìí ni ó mú mi wá sí ọ̀rọ̀ àwọn ìlànà òfin táwọn ìjọba tí ń bẹ lóde ń gbé kalẹ̀ láti ìgbàdégbà pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣojú ìjọba ni wọ́n ti ń bọ̀ tà tí wọ́n sì ń sọ̀rọ̀ pé àwọn ń ṣèrànwọ́ sọ́dọ̀ àwọn àgbẹ̀ àwọn ràn àgbẹ̀ lọ́wọ́ ipa wo làwọn ìrànwọ́ wọn yìí ti kó dé pàápàá jùlọ lẹ́ka ọ̀sìn ohun abìyẹ́ ǹjẹ́ wọ́n ṣe tó àbí ó sì kù nìbọn ró ṣó ní àwọn nǹkan tí àgbẹ̀ olóhùn ọ̀sìn ohun abìyẹ́ tí wọ́n tún béèrè fún lọ́dọ̀ ìjọba. ok ẹ ṣe olótù ìjọba ń gbìyànjú ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ kí ìjọba bá mójútó lórí ìgbìyànjú wọn
ni pé lórí ìyànjú tí wọ́n ń ṣe fún aráàlú ǹjẹ́ ó ń dọ́dọ̀ àgbẹ̀ gangan tó fẹ́ ṣiṣẹ́ yìí torí òṣèlú wà ń bi ìrànlọ́wọ́ yìí àwọn tí ìjọba bá ní pé kán bá wọn ṣe aṣojú láti rí i pé àgbẹ̀ gan ni kó rí àǹfààní yìí jẹ wọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì wà jẹ́ pé àwọn olóṣèlú double cross wọn ní jẹ́ kó dọ́dọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yìí gan so kíjọba bá mójútó àǹfààní yẹn torí àyè yìí tá a wà yìí olùkọ́ làwa àwa gbọ́dọ̀ sọ reality tó ń ṣẹlẹ̀ nílùú kí ìjọba mọ ibi tí wọ́n ti ṣe àtúnṣe tí wọn bá ṣe àtúnṣe àní kò lójú kan náà o but ìjọba ń gbìyànjú wọ́n ń fòtò fún agriculture but kówó yìí ó débi tó yẹ kó lọ ìyẹn ni nǹkan tíjọba ń ṣe ó fi ní àpẹẹrẹ láti rí i pé nǹkan tí wọ́n ń ṣe ó nítumọ̀. ó dà ní nǹkan kan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ náà ti sọ yẹn a mọ̀ pé ìjọba ń ṣe àwa náà ń gbóríṣiríṣi eléyìí wà SME small and medium enterprise wọ́n ṣe oríṣiríṣi àtòtò lórí gbogbo ẹ̀ ṣùgbọ́n ṣé àwọn tó yẹ kó jàǹfààní ẹ̀ ló ń jàǹfààní ẹ̀ nǹkan tá a fẹ́ kí ìjọba bá wa mójútó nìyẹn. olótù láfikún irú kọ́lẹ́jì lọ́dọ̀ tiwa àwa náà máa ń ṣe vocational training láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí a mọ̀ ẹ̀kọ́ Federal College of Animal Health and Production Technology more plantation Àpáta ní under our CEO Dr. Owosimbo àwọn the provost of the college akitiyan wọn lórí iṣẹ́ àgbẹ̀ yìí ó kún kékeré à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn àgbẹ̀ oníǹkan ọ̀sìn pàtàkì jùlọ lórí àwọn onípòtù yìí lọ́dọọdún là ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tá a dẹ̀ rí i pé ó mú lẹ́yìn ìgbà tá a wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tán a tún gba gbogbo dátà wọn pátá àwọn aṣojú tó ń wà tó tún lọ́mọ ìṣẹ́ẹ̀tì oko ẹnìkọ̀ọ̀kan wọn pé nǹkan tẹ́ gbà ẹ̀kọ́ tá a kọ́ yín jẹ́ ń lò challenges wo lẹ ní tá a rí i pé a sì wọ́n dé ibi tí ẹ̀rù tí ní bà wọ́n so tó bá yẹ pé bẹ́ẹ̀ náà níjọba àwọn aṣojú ìjọba tó kù náà ń ṣe ìlú yìí yóò rọrùn jù báyìí lọ. lásìkò ìdúpẹ́ lọ́wọ́ ìjọba torí gbogbo akitiyan tá à ń ṣe a máa ń pè ní vocational training and empowerment program kò ń ṣe iléeṣẹ́ wa nìkan ló ń ṣe ìjọba ń ràn wọ́n lọ́wọ́ ìjọba ń support wọn láti rí i pé àwọn youth àtàwọn farmer tó nífẹ̀ẹ́ sí tí ó wù wọ́n láti jẹ́ olùsìn àwọn nǹkan mèremère à ń train wọn. àwọn nǹkan ọ̀sìn báyẹn wọ́n lè fi dá wọn lẹ́kọ̀ọ́. so tó fi lè dá wọn lẹ́kọ̀ọ́ tó bá tún wá dá wọn lẹ́kọ̀ọ́ tó wọ́n á tún wá gbé ohun tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún wọn so ìjọba ń support wa ní abala bẹ̀yẹ. fún ti ètò àyájọ́ World Egg Day ti ọdún yìí a fẹ́ kó wà nínú ìṣesí ẹnì kọ̀ọ̀kan pé tá a bá tẹ̀ fẹ́ máa fún èèyàn ní gift kí ẹyin máa wà lára nǹkan tá a tẹ̀ máa gbé fún rẹ̀ ni. tá a bá fẹ́ máa fún yàn lẹ́bùn báyìí kí ẹyin ó tẹ̀ máa wà lára nǹkan tá a máa gbé fún yàn pé so ẹni tó lọ́mọ tí ń lọ school ọmọ yẹn ló mọ̀ sẹ́yìn jẹ ìyá ó jẹ bàbá ó jẹ ọmọ ó jẹ so bákan náà à ń rọ gbogbo àwọn tọ́lọ́ bá bùkún tí wọ́n bá ti rẹ́ni tó fẹ́ sin nǹkan ọ̀gbìn especially lórí iṣẹ́ ọ̀sìn adìẹ kí wọ́n bá gbé wọn lárugẹ bóyá owó ni wọ́n fẹ́ yá wọn ní o bóyá ilẹ̀ ni wọ́n fẹ́ fún wọn ní o kí wọ́n bá support wọn so that ẹ̀yin ò lè pọ̀ ń lù ú then adẹ́fẹ́ kí kálukú náà máa create awareness lọ́fíìsì pé ọ̀rẹ́ máa jẹyin o. máa jẹyin kọ́ ọmọ rẹ náà dẹ̀ máa jẹyin kíyàwó rẹ náà máa jẹyin kóbi ẹ náà dẹ̀ máa jẹyin ó ṣe pàtàkì. kí gbogbo wa jọ máa jẹyin ó ṣe pàtàkì. ká rí dájú pé lójoojúmọ́ à ń jẹyin ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì. kó tó di pé a máa ṣeré padà relé jẹ́ ẹ ní àmọ̀ràn bóyá fún àwọn ọ̀dọ́ tó ṣe ń gòkè bọ̀ táwọn náà fẹ́ bẹ̀rẹ̀ ohun ọ̀sìn àbí fáráàlú àbí fúnjọba. a ní àmọ̀ràn tá a fẹ́ gba àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun là ń ṣe programs là ń ṣe láti lè máa fi
gba àwọn ọ̀dọ́ níyànjú wípé tí ọ̀dọ́ bá pọ̀ ní ohun ìsìn yóò á ran ìlú lọ́wọ́ ṣé àwọn kébi tí ọ̀dọ́ bá pọ̀ sí á jẹ́ kí wọ́n pé ìdàgbàsókè máa wà ní agbègbè yẹn níbi program náà. So we are encouraging youths to go into agriculture and at the same time náà à ń sọ fáwọn ìjọba pé tá a bá rí àwọn ọ̀dọ́ tó fẹ́ ṣe ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ because ibi tó ti máa bẹ̀rẹ̀ ní ohun tá à ń sọ fún yín pé day old báyìí fẹ́ sin adìẹ ń pọ̀ bá ti ra adìẹ kan ní $850 báyìí mélòó ló fẹ́ rà báwo ló ṣe fẹ́ feed wọn téèyàn bá ro gbogbo tó ṣe visibility studies á rò pé ṣé mo lè ṣe kò sí ní tí ò ṣe é ṣe a lè ṣe because tá a bá ṣe èrè pọ̀ tá a máa rí ń bẹ̀. so à ń gbé àwọn ọ̀dọ́ níyànjú pé àwọn tó ti wà ń bẹ̀ kán máa kúrò bó tiẹ̀ léwu kó jẹ́ pé gbogbo àwọn ohun difficulties kọ̀ọ̀kan wà díẹ̀díẹ̀ báyìí ó máa dáa then tíjọba náà bá wa wò ó because ara nǹkan tó ń fa kí dé òdì wọn ni pé tá a bá wo gbogbo ohun tí wọ́n á lò láti fi háàṣì wọn láti stage ẹyin títí di adìyẹ tí yóò fi dáwọ́ ọmọdìẹ ó pọ̀ púpọ̀ ara ẹ̀ ni wọ́n á lo diesel láti fi power incubator tó bá ẹ̀dẹ̀mọye tí diesel ń sọ nísìnyí gbogbo nǹkan tó ń jẹ́ kí dé òdì gan wọ́n nìyẹn gbogbo input tó ń fi sí tó ń jẹ́ kó wọ́n bó ti di ìjọba bá wa rí nǹkan ṣe sí àwọn àárín yẹn ṣe mọ̀ pé á rọrùn fẹ́nikẹ́ni tó bá wò pé mo fẹ́ bẹ̀rẹ̀ ohun sìn mo fẹ́ lọ into this business á rọrùn fún gbogbo wa tó à ń fi àsìkò yìí rọ ẹ̀yin ọ̀dọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń ṣe àwọn kan ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn kan sì tún nífẹ̀ẹ́ sí tán fẹ́ ṣe àwọn náà fẹ́ ṣe yes pé kán má jẹ́ kí ohun ìṣòro kọ̀ọ̀kan tó wà níbẹ̀ kó gbé kúrò lọ́kàn wọn kó discourage wọn from doing it. It will always get better pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba àti ohun gbogbo tí a bá ní oore ọ̀fẹ́ sí. Alàgbà Adédòkun Ganiu jẹ́ èyí náà ní àmọ̀ràn káàbọ̀ mi. Àfikún mi náà ojú pé a dúpẹ́ lọ́wọ́ ìjọba ṣùgbọ́n ibi tí ó kù sí náà ojú pé ètò security ètò ààbò ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lọ sí oko but ẹ̀bẹ̀rù pé ṣé wọn ní jí ń gbé ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó ń jẹ́ pé ó ń jẹ́ kẹ́lómi ò fà sẹ́yìn but àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kọ́wọ́ yẹn kàn jẹ́ kó dé àwọn villages káwọn tó wà ní village abúlé táwọn gangan fílẹ̀ pé ètò so á jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ ó lè lọ sóko láti ṣe ojúṣe láti dá oko fún kí ìlú lè tòrò láti rí oúnjẹ. ẹ ṣé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dr. Olúfúnmiláyọ̀ Adétọ́lá registered animal scientist mo kọ́ ọba tún pè yín jọ mi ẹ tún jẹ́ wa ẹ jẹ́ pé aráàlú. ẹ ṣé àjẹyìn kò sí. ẹ ṣé púpọ̀ bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà Adédòkun Ganiu registered animal scientist làwọn náà ṣe ẹ ṣé púpọ̀ tí a pè yín tí ẹ sì wá a kó ìmúra àyájọ́ ọjọ́ ẹyin jíjẹ lágbàáyé ìyẹn World Egg Day eléyìí tí yóò kò ní ọjọ́ Friday tí ń bọ̀ yìí ìyẹn ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tá a wà yìí ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí òun náà ni yóò wáyé ní àyájọ́ yóò wáyé gbogbo àná láàjọ péjú pèsè ṣe kí ètò ìlanilọ́yẹ̀ lè tún wà fún àwọn aráàlú pàápàá ẹni a máa jẹyin ó kéré tán ká jẹyin kan lójúmọ́ ká sì dájú pa ń jẹyin lójoojúmọ́ àtàgbà àtọmọdé lẹ́yìn sì wúlò fún kò jẹ́bi tí a rí mọ́ ní ìrọ̀lẹ́ tòní lórí ètò Àgbẹ̀lọba títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún láǹfààní láti tún wá sí gbàgede Àgbẹ̀lọba títí ìgbà náà Peter Olasupo Captain P2 lórúkọ tèmi bàbá ló ń kóhun tá a jọ sọ lẹ́yìn ètò ẹ lè pè mí tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ èèyàn sórí WhatsApp 08174321900 08174321900 Peter Olasupo Captain P2 lórúkọ tèmi ó dìgbà o. ìjọba ṣe tán láti ràn wá lọ́wọ́. iṣẹ́ kò ṣe. oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ o. iṣẹ́ kò ṣe. oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ o. iṣẹ́ kò ṣe. oúnjẹ bá ti kúrò sẹ́wọ̀n o. iṣẹ́ kò ṣe.
ewúju tó lòun ò fọpẹ́ tú gbogbo ìyẹn ló máa ká. ewúju tó lòun ò fọpẹ́ tú gbogbo ìyẹn ló máa ká. tó lòun ò fọpẹ́ tú gbogbo ìyẹn ló máa ń jẹ́gẹ́. ọ̀rọ̀ ni ó ọ̀rọ̀ mà nìyẹn láyé mi. ẹran lọ́ọ̀yà tó lòun ò fọpẹ́ tú gbogbo ìyẹn ló máa ń jẹ́gẹ́. Ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n máa ló ń bó jẹ, ìṣúta ló kẹ́kọ̀ọ́,